BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè, bàbá rere káwé parí. BGI TV, we are the pacesetters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́, a kú oṣù tuntun, happy new month bí àṣà àwọn elédè òyìnbó. Oṣù tuntun yìí á sàn wá sí ire, á sàn wá sáyọ̀, á sàn wá sí àkúbálẹ̀ ọ̀rọ̀. Gbogbo ohun tá a bá ń dáwọ́lé nínú oṣù yìí, gbogbo ẹ̀ pátápátá la máa yọrí sí rere láṣẹ ọba mi alábùràbí. Ààrẹ rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ nínú oṣù tuntun tí a wà yìí. Ẹ wò ó, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí oṣù yìí láyọ̀ àti àlàáfíà. Ìgbà wo la mú January 1st tó wá di wípé àtúntò mú February 1st báyìí? Kì í ṣe mímọ̀ ṣe wá, orí ọ̀fẹ́ Ọlọ́run náà ni àrígbà. Alhamdulillahi Rabbil Alamin, ògo ní fọ́lọ́run lókè ọ̀run. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ ti mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa wípé ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan tí etí yìí ò gbọ́dọ̀ dé sí là máa ṣe bẹ́ẹ̀ ń wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Taná oníjọ tèní oníjọ tàná, torí a ti kọ́ àwọn ènìyàn dé bíbà fún yín ní àárọ̀ òní. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú pé òkú sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tiyín tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ó yá o, láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ́ ọ láǹfààní láti máa gbọ́ wa níkànnì tá a wà yìí. Abala mẹ́ta la di ẹ̀rọ ètò Ojúmọ́ Aláyọ̀. Abala àkọ́kọ́, àkọ́kọ́ fún yín ní àwọn kókó orí ìròyìn tá a fẹ́ mú wá sí etí ìgbọ̀nyín. Tá a bá kúrò bẹ́ẹ̀, àwa lọ sí orí pápá láti lọ jẹ́ kẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ lágbo ti àwọn eléré ìdárayá ní àárọ̀ òní. Bàbá wa kúrò lórí pápá, a ṣe bẹ́ẹ̀ a kàn lu agbami ètò níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti ṣe mú kókó orí wọn wá fún yín ṣáájú. Ẹ wò ó, ẹ má jẹ́ kí n bọ́ òkú lọ olóró, ọwọ́ kì í pẹ́ ní sàkèké. Ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n fún yín ní ìròyìn yẹn gẹ́gẹ́ bí mo ti ṣe fẹ́ máa fún yín ní àárọ̀ òní. Òkèlè akọ́rù mi láàárọ̀ òní, òun ló máa ní ṣe pẹ̀lú ìròyìn ayọ̀ kan èyí tó dé sí etí ìgbọ́ àwọn agùnbánirọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ kú oríire o, owó yín tó àfikún ti dé bá yóò bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀ yín lọ́wọ́ nínú oṣù tuntun tí a wà yìí. Ẹ̀rí báyìí gbogbo ẹlẹ́kùnrẹ́rẹ́ ta ló sọ, máa fi ìyàn yín ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀sọ̀ wájú. Ẹ wá gbọ́ eléyìí o, eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n pe ara wọn ní Arewa Yorùbá Youth. Wọ́n máa ti fi ohùn léde, wọ́n ní Ṣèyí Tinubu ó lè díje dupò gómìnà ní ìpínlẹ̀ Èkó torí ó ní àwọn àmúyẹ kan, àwọn àmúyẹ̀wò kan ni wọ́n sọ pé Ṣèyí Tinubu ní láti díje dupò gómìnà. Ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹlẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Má fi owó rẹ ṣòfò, má fi owó rẹ tàfàlà. Ìbá dára fún ọ kó jókòó tó bá di ọdún 2027 kó má díje dupò ààrẹ o lórílẹ̀-èdè Nàìjíríà. Ta ni wọ́n ń bá wí? Ta ló ń báyàn wí? Ta ni ọ̀rọ̀ náà ṣẹ́mọ́ lórí? Ìbò lọ ti sọ. Ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹlẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Ẹ wá tún gbọ́ eléyìí o, wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP ó ṣeéṣe kí wọ́n forí ṣọpọ́n ní ọdún 2027 o nígbà tí wọn yóò máa ṣe ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò gbogbogbò lórílẹ̀-èdè Nàìjíríà. Àfi tí wọ́n bá ṣe àwọn nǹkan kan wo ni àfi tí wọ́n bá ṣe? Ta ló sọ̀rọ̀ yìí gangan? Ẹ láǹfààní láti gbọ́ ẹni tí ó sọ eléyìí nínú ẹgbẹ́ òṣèlú PDP ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀sọ̀ wájú. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ó mà ti sọ di mímọ̀, ó ní ẹ wò ó,
ìpínlẹ̀ Èkó yóò jẹ́ ìpínlẹ̀ kan tí yóò di ọjà àgbáyé ní ilẹ̀ adúláwọ̀ fún nǹkan gbòógì bíi agbára àti àwọn iná mọ̀nàmọ́ná. Báwo ni gómìnà Babájídé Sanwó-Olú ṣe sọ ọ̀rọ̀ yìí? Kí ló rí gan tó fi mẹ́nu bà ọ̀rọ̀ yìí? Ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹlẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú, ẹ wá gbọ́ eléyìí o. Ògbóǹtarìgì agbésùmọ̀mí kan òun ló ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ o. Ó ní ẹ wò ó, mo ti ronú pìwàdà, mo ti jáwọ́ nínú ìwà ọ̀daràn ìgbésùmọ̀mí, mo sì ti yọ̀ǹda gbogbo àwọn èèyàn tó wà nínú àkólò mi tí mo ti jí gbé. Ògbóǹtarìgì agbésùmọ̀mí ajínigbé wo ló sọ eléyìí? Ẹ ó láǹfààní láti mọ̀ ọ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ẹ wá gbọ́ o, ọwọ́ bà wọ́n o, àwọn ará òkè ọ̀hún fọ́rínà ni wọ́n ń pè wọ́n, tí wọ́n wá lu jìbìtì lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọn ò wá tún lu jìbìtì náà lásán, wọ́n tún wá ń fa àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà láti máa lu ìwà jìbìtì lórí ẹ̀rọ ayélujára. Òyìnbó pẹ́pẹ́ àìwò ọwọ́ bà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Báwo lọ́wọ́ ṣe bà wọ́n? Ẹ ó láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Bobrisky ó ti fúnyàn lóyún o. Ibo ló ti fúnyàn lóyún? Ìgbà wo ló fúnyàn lóyún Bobrisky? Ẹ ó láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ṣèbí obìnrin ló ń pera rẹ̀ àbí báwo lọ̀rọ̀ ṣe jẹ́ báyìí tó di wípé Bobrisky ó mà fún arábìnrin kan lóyún? Nígbà wo ni? Ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Àwọn Fúlàní yìí ọmọ tuntun ń dá nǹkan lẹ̀ ní apá abìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn obìnrin ni wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ ya lọ sí ọ̀dọ̀ kábíyèsí ìlú kan ní orílẹ̀‐èdè Nàìjíríà láti fi ẹ̀hónú hàn wípé ẹ wò ó, ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀‐èdè wa ní apá ọ̀dọ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ wò ó, kò dùn mọ́ wa nínú. Àwọn Fúlàní wọn kò fẹ́ jẹ́ ká ṣe kí ni kárí ayé gbé o nípa ti àwọn èrè oko wa. Níbo lélẹ́yìí ti ṣẹlẹ̀? Ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Ẹ wá gbọ́ o, àwọn ẹgbẹ́ kan tó fi mọ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n mà ti gbéná wojú Ọmọyẹlé Sowore látàrí bó ṣe ń fi ọ̀rọ̀ ẹnu ṣe ìkọlù sí ọmọ Yorùbá tó wà ní ipò àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ta ni ọmọ Yorùbá yìí gangan? Àwọn wo ló gbẹnu ẹgbẹ́ Afẹ́nifẹ́re sọ̀rọ̀ láàárọ̀ òní? Lẹ máa gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ tí kò ní dọ̀la. Ẹ kú ìkàlẹ̀, ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú. Ẹ wò ó, arákùnrin kan ọ̀rọ̀ tẹ́bí máa dálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọlọ́run jẹ́ kí agbára wa ká o. Arákùnrin kan ni wọ́n mú ojú rẹ̀ bá ilé ẹjọ́ tó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ wípé torí ebi ni mo ṣe lọ jí àpò ìrẹsì kan àti àwọn nǹkan kan tí mo jí láti ọ̀dọ̀ ẹnìkan. Ẹ wò ó, arákùnrin yìí sọ̀rọ̀ pẹ̀lú nǹkan ló fi sọ̀rọ̀ ní ilé ẹjọ́ o. Ṣùgbọ́n báwo ni wọ́n ṣe yanjú ọ̀rọ̀ rẹ̀ sí? Ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Ẹ wò ó, wọ́n dáná sun ó lójú ẹsẹ̀ báyìí ni wọ́n dáná sun arákùnrin kan tó ṣe kinní kan ní apá abìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí ni arákùnrin yìí ṣe táwọn èrò fi ṣubú tí wọ́n fi dáná sun? Báwo ló ṣe máa ṣe irú ìwà yìí? Wọ́n dáná sun ó. Ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. Ẹ wò ó, láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ, ẹ jẹ́ kí n lọ sórí pápá lọ́hùn-ún tí ń bá dé kí wá máa dá àwọn ìròyìn ẹ̀ dọ̀bálẹ̀ fún yín gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Ẹ kú ìkàlẹ̀. Ẹ káàbọ̀ padà sí abala tá a pè ní láti orí pápá BGI TV, níbi láti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ, òdu ní mímì kì í ṣe àìmọ̀kólókó. Àfin tèmi onílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wàá mọ̀ kó dọ́jà ní èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ ti mọ bí mo ti máa ń ṣe wípé ẹ
ẹsẹ̀ òkú grassroots ni mo ti máa ń gbé lọ sí ilẹ̀ òkèrè. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Atland ní orílẹ̀-èdè Nàìjíríà Emmanuel Amunike ni ó ti ṣe bẹ́ẹ̀ ló ti gbé oríyìn fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ fún ìwà akíkanjú èyí tí wọ́n gbé ṣe níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù náà ti gbá àmì ayò ẹyọ kọ̀ọ̀kan òdòdó pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Enyimba. Bí ẹ kò bá gbàgbé ikọ̀ agbábọ́ọ̀lù Atland ni wọ́n gbá àmì ayò ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Enyimba ní ọjọ́bọ̀ Thursday àárín ọ̀sẹ̀ tí a wà yìí. Gẹ́gẹ́ bí Amunike ti ṣe wá sọ di mímọ̀ pé lótìtọ́ àti lódodo àwọn òtítọ́ yàwó níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta táwọn ti gbá sẹ́yìn báyìí, ṣùgbọ́n ó dá òun lójú wípé àwọn sì lè jáwé olúborí. Gẹ́gẹ́ bí Emmanuel Amunike ti ṣe sọ di mímọ̀, ó ní ẹ wò ó, mo dúpẹ́ lọ́wọ́ àwọn agbábọ́ọ̀lù mi yìí lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ṣe fi gbogbo ẹ̀ hàn lórí pápá wípé àwọn yóò jà pétápétá láti jáwé olúborí ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tí yóò máa wáyé kojú ikọ̀ agbábọ́ọ̀lù Rivers United ní ọjọ́ àìkú Sunday yìí ní ìlú Owerri. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Emmanuel Amunike sọ nípa ti ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí yóò máa wáyé ní àìpẹ́ yìí. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ẹ jẹ́ kí n lọ sí orílẹ̀-èdè Spain níbi tí Vinicius Junior ó mà ti ń sọ̀rọ̀ kan wípé ẹ wò ó, ẹ̀yin tẹ́ ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri ní pé mo fẹ́ lọ sí orílẹ̀-èdè Saudi Arabia, èmi náà fẹ́ lọ gba owó níbẹ̀, èmi ò lọ síbẹ̀, mi ò lọ cash out o. Vinicius Junior agbábọ́ọ̀lù nìkan agbábọ́ọ̀lù Real Madrid òun ni ó sọ eléyìí di mímọ̀ láti sọ di mímọ̀ fún wọn wípé ẹ wò ó, mo ti fi ara mi jì sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid fún ọdún gbọrọ. Níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé lánàá níbẹ̀ ni Vinicius Junior ti sọ di mímọ̀ wípé ẹ wò ó, lótìtọ́ mo ti ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ wípé wọ́n fẹ́ jẹ́ kí n lọ sí inú ikọ̀ agbábọ́ọ̀lù kan ní orílẹ̀-èdè Saudi Arabia, ṣùgbọ́n èmi ò bá tówó lọ. Gẹ́gẹ́ bí Vinicius Junior ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, ó wá sọ di mímọ̀ pé ẹ wò ó, ìdíje UEFA Champions League tí gbogbo yín fi ojú sọ́nà fún wọn ni mo fẹ́ jẹ́ kí ẹ ṣe bẹ́ẹ̀, kẹ́ ẹ ṣe kí ni, kẹ́ ẹ rí dáadáa wípé eléyìí ó máa yàtọ̀ sí ìta tí ń gbá sẹ́yìn, èyí tá ti ṣe bẹ́ẹ̀ tá ti dé ìpele tó kàn báyìí. Àwa náà ní rẹpẹtẹ o, a máa gbìyànjú láti rí i pé a jáwé olúborí. Vinicius Junior òun ló sọ eléyìí láti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ wípé ẹ wò ó, èmi sì máa dúró sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid o, èmi ò lọ síbikíbi. Ó sọ eléyìí ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lónìí kojú ikọ̀ agbábọ́ọ̀lù Espanyol níbi ìdíje Spanish La Liga. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹnìkan tó tún sọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ Saudi Arabia. Jẹ́jẹ́ mọ̀ wípé ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool Arne Slot òun ni ó ti ń bẹ àwọn agbábọ́ọ̀lù méjì nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool wípé ẹ̀yin méjèèjì ẹ sì gbìyànjú, ẹ dúró, ẹ má lọ síbikíbi, ẹ má jẹ́ kí wọ́n fi owó tàn yín. Arne Slot ló ń sọ̀rọ̀ nípa ẹni tí ń ṣe Mohamed Salah, ẹni tí ó jẹ́ agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Òun ni ó ti sọ di mímọ̀ fún àwọn olólùfẹ́ wọn wípé ẹ wò ó, ẹ bá mi bẹ̀ Mohamed Salah kó ṣe bẹ́ẹ̀ kó dúró sínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Bí ẹ kò bá gbàgbé wípé Mohamed Salah yìí òun ni kò tí tọwọ́ bọ ìwé àdéhùn tuntun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ ní àsìkò yìí ni pé ó ṣeé ṣe o kí Mohamed Salah kó ṣe kí ni, ó fẹ́ iṣẹ́ rẹ̀ lójú sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ níbi tọ́rọ̀ dé tó yìí, Mohamed Salah ẹ má gbàgbé ń pòun ló ń léwájú tá bá sọ̀rọ̀ nípa àwọn tó ti gbá góòlù wọlé jù ní ibi ìdíje English Premier League. Gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé ní àwọn ọjọ́ mélòó kan sẹ́yìn, ẹni tí wọ́n ṣe akọ́nìmọ̀gbá wọn Arne Slot ni ó ti sọ di mímọ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kan níbi ìpàdé àwọn oníròyìn kan ní ọjọ́ Ẹtì Friday àná wípé ẹ bá mi sọ fún un kó dúró sínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí. Ẹ jẹ́ ká wò ó bóyá Mohamed Salah yóò gbọ́ sí Arne Slot lẹ́nu láti dúró sínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí orílẹ̀-èdè England níbi tí ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal, ìyẹn Theo Walcott, ó mà ti sọ̀rọ̀. Ó ní ẹ wò ó, mo mọ̀ wípé àwọn agbábọ́ọ̀lù kan ni yóò gba ìdíje UEFA Champions League ní sáà tí a wà yìí.
ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tí ó wákọ̀ ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó Arsenal ó ṣeé ṣe o kí wọ́n gba ìdíje ife ẹ̀yẹ UEFA Champions League ní sáà tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí bí ẹ kò bá gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n ti fà wọ́n lọ́wọ́ sókè pé àwọn náà ó ṣeé ṣe o kí wọ́n gba ìdíje ife ẹ̀yẹ Champions League pẹ̀lú bí wọ́n ṣe ṣe dáadáa sí níbi ìdíje náà tí ó wákọ̀tì ni ó wá sọ eléyìí di mímọ̀ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí yóò máa wáyé kojú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City níbẹ̀ ni yóò ti sọ di mímọ̀ pé ẹ wò ó tí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tí wọ́n bá lè ṣe dáadáa níbi ìdíje English Premier League ta ló wá sọ wípé wọn kò lè gbà á tàbá sọ̀rọ̀ nípa ìdíje UEFA Champions League tí ó wákọ̀ ó sọ ó ní àwọn ibì kan wà tí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal wọ́n nílò ìdàgbàsókè wọ́n nílò àtúnṣe wọ́n nílò láti jáwé sóbì ní àwọn apá ibìkan lórí pápá gẹ́gẹ́ bí tí ó wákọ̀ ti ṣe sọ di mímọ̀ fún àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ó ní ẹ wò ó tẹ́ bá fẹ́ jáwé olúborí níbi ìdíje UEFA Champions League tẹ́ fẹ́ dé ìpele àṣekágbá àtúnṣe tó pọ̀ ó gbọ́dọ̀ wáyé nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ẹni tí ó sọ eléyìí ní tí ó wákọ̀ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe Pep Guardiola èyí tí ó sọ ọ̀rọ̀ kan kó tó di wípé màá lọ sọ́dọ̀ Pep Guardiola ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Fikayo Tomori òun ló ti ń sọ di mímọ̀ lásìkò yìí ó wípé òun yóò máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan sílẹ̀ láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Hotspur nínú oṣù tí a wà yìí ẹ má gbàgbé pé káràkátà àwọn agbábọ́ọ̀lù ni yóò máa ṣe kíni yóò máa tẹnubọ epo nínú ọjọ́ kẹrin oṣù tí a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ wípé Tomori yìí ni ó ti sọ di mímọ̀ pé tó bá di wípé mi ò lè ṣe dáadáa mọ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan ẹ jẹ́ kí n máa bá ti èmi lọ gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe wá ń gbé káàkiri lórílẹ̀‐èdè Italy ní pé agbábọ́ọ̀lù yìí ni ó ti sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham láti rí pé ó lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù yìí gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti Tomori ẹni tí ó fẹ́ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù mìíràn lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Pep Guardiola akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City òun ló mà ti fi ọ̀rọ̀ kan léde nípe ṣe rí bí wọ́n ṣe gbé wa kojú ara wa ìyẹn Real Madrid versus Manchester City ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ yìí yóò lágbára púpọ̀ nítorí ó máa dàbí àìjà alágbára méjì ni ó wá sọ di mímọ̀ pé àìwò àwa náà ti ń ṣe kíni a ti ń gbáradì fún ìfẹsẹ̀wọnsẹ̀ yìí kojú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid níbi ìdíje UEFA Champions League Pep Guardiola òun ló sọ eléyìí di mímọ̀ ẹ má gbàgbé pé ayẹyẹ èyí kò tó ìpele tó kàn níbi ìdíje UEFA Champions League ni ó wáyé ní àná a sì ti rí bí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù lọ́kọ̀ọ̀tù kan yóò ṣe máa kojú ara wọn ṣùgbọ́n èyí tí wọ́n jẹ lẹ́nu lásìkò yìí òun ni láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City àti Real Madrid gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe ń sọ di mímọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ yìí kò ṣe máa wò ní ó dẹ̀ máa lágbára púpọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ni wọ́n ti wá gbẹnu ẹni tí ń ṣe akọ́nìmọ̀ọ́gbá wọn sọ̀rọ̀ wípé ẹ wò ó lótìtọ́ àti lódodo a lè máa dábí ẹdun rọ̀ bí òwe lásìkò yìí ṣùgbọ́n a ó gbìyànjú agbára wa láti rí pé a jáwé olúborí tàbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ní ọjọ́ kọkànlá oṣù kejì àbí ọjọ́ kejìlá oṣù kejì ọdún tí a wà yìí gangan níbi tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà yóò ti máa wáyé Pep Guardiola òun ló ti sọ di mímọ̀ ó ní ẹ wò ó ìfigagbága pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ó máa ṣe bẹ́ẹ̀ ó máa lágbára púpọ̀ ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ síbi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lónìí tí wọ́n yóò máa wáyé lọ́lọ́kọ̀ òjọ̀kan tá bá sọ̀rọ̀ nípa àwọn ìdíje líìgì káàkiri orílẹ̀-èdè àgbáláyé báwo ni wọ́n ṣe fẹ́ wáyé sí lónìí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù kan àbí èkejì ẹ fẹ́ wo bí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù yìí ṣe fẹ́ gbá bọ́ọ̀lù sí lónìí ó yẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ fìdílé nǹkan kí n máa yànnàná ẹ̀ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè France níbi ìdíje France Ligue 1 báyìí ní àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò ṣe máa wáyé sí lónìí gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Brest wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù PSG ní èní Monaco àti Osre wọn yóò máa kojú ara wọn Lille àti St Etienne àwọn náà yóò máa kojú ara wọn láago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú 5 lórílẹ̀‐èdè Germany níbi ìdíje German Bundesliga báyìí ni ó ṣe máa wáyé lónìí
Stuttgart àti Borussia Mönchengladbach àwọn náà yóò máa kojú ara wọn. Bochum àti Freiburg àwọn náà yóò máa kojú ara wọn lónìí. St. Pauli àti Augsburg àwọn náà yóò ṣe bẹ́ẹ̀ wọ́n máa gbéná wojú ara wọn. Bayern Munich àti Austin Kay àwọn náà yóò ṣe bẹ́ẹ̀ wọ́n á máa gbéná wojú ara wọn. Tottenham àti Borussia Dortmund àwọn náà yóò máa kojú ara wọn lónìí níbi ìdíje German Bundesliga. Union Berlin àti RB Leipzig àwọn náà wọ́n jọ máa mú nǹkan lẹ̀ lónìí lórílẹ̀‐èdè Germany. ẹ jẹ́ kí n lọ sí orílẹ̀‐èdè Italy níbi ìdíje Italian Serie A báyìí ni yóò ṣe máa wáyé sí lónìí o. Monza àti Verona wọ́n máa gbéná wojú ara wọn. Udinese àti Venezia bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa kojú ara wọn tó bá di aago 3 ọ̀sán òní. Atalanta àti Torino àwọn náà yóò máa gbéná wojú ara wọn lẹ́nìí náà ni kò ní dọ̀la. Bologna àti Como àwọn náà yóò ṣe bẹ́ẹ̀ máa kojú ara wọn lórílẹ̀‐èdè Italy. ẹ jẹ́ kí n lọ sí ìdíje Spanish La Liga kí ló máa ṣẹlẹ̀ lónìí. Getafe àti Sevilla àwọn náà yóò gbéná wojú ara wọn. Villarreal àti Real Valladolid àwọn náà yóò máa gbéná wojú ara wọn. Atletico Madrid àti Mallorca àwọn náà yóò jọ máa mú nǹkan lẹ̀ ní èní lórílẹ̀‐èdè Spain. Espanyol àti Real Madrid ìfẹsẹ̀wọnsẹ̀ alágbára kan táwọn èèyàn tó ń fojú sọ́nà fún nìyẹn. ẹ jẹ́ ká wo bó ṣe máa lọ sí ní orílẹ̀‐èdè Spain. ó dá ẹ jẹ́ kí n bọ́ sí orílẹ̀‐èdè England níbi tí ìdíje English Premier League yóò ti máa wáyé lónìí. Nottingham Forest àti Brighton wọn yóò máa gbéná wojú ara wọn. Bournemouth àti Liverpool ìyẹn náà jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ kan tí ẹ gbọ́dọ̀ máa fojú sọ́nà sí. Everton àti Leicester City àwọn náà yóò jọ máa mú nǹkan lẹ̀ lẹ́nìí. Newcastle àti Fulham àwọn jọ máa gbà tán ní èní ni kò ní dọ̀la. Ipswich Town àti Southampton àwọn náà yóò máa kojú ara wọn. Wolverhampton àti Aston Villa ni wọn yóò máa káàdì ìfẹsẹ̀wọnsẹ̀ ńlẹ̀ lẹ́nìí lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì. báyìí ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò ṣe máa wáyé sí ní èní ni kò ní di ọ̀la gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. ó dá oníyanṣẹ́ wọn lọ́kà ṣe gbogbo yín tẹ̀fẹ́ bá wa jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín o. báyìí ni àwọn ìròyìn eré ìdárayá ló ṣe jẹ́ fún ti àárọ̀ òní. ìròyìn ṣẹ́kù ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ọ̀rọ̀ kàbìtì èyí tí àwọn ọ̀dọ́ kan ní ilẹ̀ Yorùbá tí wọ́n sọ nípa ti Ṣèyí Tinubu ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. bákan náà àwọn obìnrin tí wọ́n pariwo ẹ gbà wá o lọ sọ́dọ̀ kábíyèsí nítorí àwọn Fúlàní tí wọ́n fẹ́ ba èrè oko wọn jẹ́ tí wọn kò fẹ́ jẹ́ kí wọ́n gbádùn èrè oko wọn. kí làwọn arábìnrin yìí ṣe nígbà tí wọ́n dọ́dọ̀ kábíyèsí? ọ̀rọ̀ yìí ó máa ṣe bẹ́ẹ̀ ó máa lágbára kò dẹ̀ ṣe má gbọ́ ni ọ̀rọ̀ yẹn ní àárọ̀ òní. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ní àárọ̀ òní. arákùnrin kan tó ní ẹjọ́ ẹ ṣe mí dáadáa torí ebi ni mo ṣe lọ jí àpò ìrẹsì àti àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ oúnjẹ. báwo lọ arákùnrin yìí ṣe sọ sí? ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. ẹni tí wọ́n dáná sun lójú ẹsẹ̀ wípé ó ṣe nǹkan báyìí kí ló ṣe gangan tí wọ́n fi dáná sun lójú ẹsẹ̀ ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ni kò ní dọ̀la. Bobrisky ṣóbìnrin ni àbọ́kùnrin ni ó mà ti fúnyàn lóyún. ibo ló ti fúnyàn lóyún? ọjọ́ wo ló fúnyàn lóyún? ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. ẹ jẹ́ lọ sókè náà bí n bá dé kí wá tẹnubọ ọ̀rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́ ẹ kú ìkàlẹ̀. ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. ó yá káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi la ó ti máa tẹ̀síwájú láti máa fún yín àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. etí tó bá gbọ́ àlọ́ wọn ti sọ ọ́ di mímọ̀ wípé ó ti dandan kó gbọ́ àbọ̀ òun ni mo ṣe fẹ́ máa yọ̀nà àwọn ìròyìn yẹn fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ìròyìn ayọ̀ ni mo kọ́kọ́ fẹ́ mú gbọ́
láàárọ̀ òní ni mo fẹ́ mú wá sí etí ìgbọ́yín ìròyìn ayọ̀ àṣebẹ̀ adéṣiwá létí nínú oṣù yìí láṣọgbà mi aláwùrábí ẹni tí ń ṣe ọ̀gá àgbà pátápátá fún àjọ NYSC tí wọ́n rí sí ètò àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Brigadier General Yusuf Ahmed ni ó ti fi ọjọ́bọ̀ Thursday ìjẹta yìí sọ di mímọ̀ wípé ẹ wò ó owó tí ó jẹ́ ti owó àwọn agùnbánirọ̀ 77,000 ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní san nínú oṣù tuntun tí a wà yìí àwọn agùnbánirọ̀ yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ń gbójú sókè wípé ọjọ́ wo lẹ tó fẹ́ máa san àwọn owó yìí fún wọn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé àwọn náà yóò máa gba owó náà nínú ọdún tí ó kọjá níbi tí ọ̀rọ̀ wá dédò yìí ẹni tí wọ́n ń ṣe adarí gbogbogbò fún àjọ NYSC òun ló ti sọ di mímọ̀ lásìkò tó ń sọ̀rọ̀ níbi ètò kan fún àwọn agùnbánirọ̀ ní ìpínlẹ̀ Katsina níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé mo lè fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àfikún tó dé bá owó yín ẹ bẹ̀rẹ̀ sí ní rí nígbà tí ẹ ó máa rí àláàtì tótótó ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kódà ìjọba àpapọ̀ wọn ti fi kún ètò ìṣúná ọdún 2025 wípé ẹ wò ó owó tó yẹ fún àwọn agùnbánirọ̀ yìí ẹ bẹ̀rẹ̀ sí ní san lójú ẹsẹ̀ ẹ má jẹ́ kí ó pẹ́ rárá eléyìí ló wá mú kí ọ̀gá àgbà fún àjọ NYSC sọ di mímọ̀ wípé gbogbo ẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní wáyé láti inú oṣù tí a wà yìí náà kò lè kọjá oṣù yìí ìyẹn February gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ fún àwọn agùnbánirọ̀ ní ibi ìpàdé wọn ní ibi ìpàgọ́ wọn ní ìpínlẹ̀ Katsina ní àná ẹ wò gbogbo ẹ̀ ẹni yìí ó tún sọ̀rọ̀ sí iwájú ó sọ di mímọ̀ fún àwọn agùnbánirọ̀ wípé ẹ jẹ́ ọmọlúwàbí èyíkéyìí ẹni tẹ́ ẹ bá jẹ́ ibikíbi tẹ́ ẹ bá ti wá ìlúkìlú tí wọ́n bá mú yín lọ ẹ ṣe bí ọmọlúwàbí níbẹ̀ ẹ ní ìparí níbikíbi tí wọ́n bá ní kẹ́ lọ ṣe ojúṣe ní fún orílẹ̀-èdè Nàìjíríà ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o ṣùgbọ́n ohun tó kún àwọn agùnbánirọ̀ ni pé àti gbọ́ wípé owó wa yóò máa tẹ̀ wá lọ́wọ́ nínú oṣù tí a wà yìí ìròyìn ayọ̀ ni kò ní wọ́n lọ́dẹ̀ gbogbo wa nínú ìwé ìròyìn The Nation òun ni mo ti kà á láàárọ̀ òní bẹ́ẹ̀ náà bá fẹ́ kà á ẹ lọ síbẹ̀ kẹ́ lọ kà á délẹ̀ dáadáa ó yá ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé eléyìí tí ó kàn báyìí òun ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ṣèyí Tinubu ẹ wá gbọ́ o àwọn ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ ẹgbẹ́ kan ní ilẹ̀ Yorùbá ni wọ́n mà ti sọ̀rọ̀ kan wípé ẹbí Ṣèyí Tinubu yẹn àwa fẹ́ fi èròǹgbà wa hàn láti ṣe kíni láti ṣe àtìlẹ́yìn fún wípé sẹ́ẹ̀ ó yẹ pẹ́ni tí ń díje dupò gómìnà ní ìpínlẹ̀ Èkó ẹgbẹ́ Àrẹwà Yorùbá Youth àwọn ni wọ́n sọ eléyìí di mímọ̀ wípé ẹ wò ó lábẹ́ òfin Ṣèyí Tinubu ó lẹ́tọ̀ọ́ láti díje dupò gómìnà àbí èyíkéyìí ipò tó bá wù ú ní orílẹ̀-èdè Nàìjíríà nínú àtẹ̀jáde tí àwọn ẹgbẹ́ yìí fi léde láti ọwọ́ ẹni tí ń ṣe adarí wọn ìyẹn Lawal Hussein Táyé òun ló sọ di mímọ̀ pé sẹ́ẹ̀ Ṣèyí Tinubu òun náà dàbí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mìíràn ní tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n lè díje dupò kan ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kì í ṣe ọ̀ràn kì í dẹ̀ ń ṣe ohun tí ò dáa gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú òfin wípé ẹnikẹ́ni tó bá ti ṣe tán láti díje dupò kan lórílẹ̀-èdè Nàìjíríà bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mìíràn kí wọ́n ṣe àtìlẹ́yìn fún kí wọ́n ṣe ìgbélárugẹ fún kí wọ́n sì fi àyè gbà eléyìí ló wá mú kí àwọn Àrẹwà Yorùbá Youth yìí wá sọ di mímọ̀ wípé ẹ wò ó awuyewuye ti ń lọ o a sì ti ń gbọ́ lọ́tún lósì wípé ó ṣeéṣe o kí Ṣèyí Tinubu náà ó fẹ́ ṣe bẹ́ẹ̀ ó fẹ́ gbẹnu sí ipò gómìnà ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wọ́n wá ní tó bá ti ṣe tán o àwa náà ti ṣe tán gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé àwọn yóò ṣe kíni àwọn yóò ṣe àtìlẹ́yìn fún Ṣèyí Tinubu kódà wọ́n sọ di mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà Olúwa ṣeun Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ó fi ìbùkún fún wa nípa ti àwọn ohun àlùmọ́nì àti àwọn nǹkan bí èèyàn jàǹkànjàǹkàn àtàwọn èèyàn tí wọ́n níwà ire lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ọ̀dọ́ yìí àwọn ọ̀dọ́ Àrẹwà Yorùbá Youth wọ́n sọ̀rọ̀ wọ́n fi èròǹgbà wọn hàn fún àtìlẹ́yìn èyí tí wọ́n fẹ́ ṣe fún Ṣèyí Tinubu tó bá ṣe tán láti díje dupò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà nínú ìwé ìròyìn Vanguard òun ni mo ti rí ní àárọ̀ òní bẹ́yìn náà bá fẹ́ kà á ẹ lọ síbẹ̀ kẹ lọ ṣe kíni kẹ lọ kà á ní àárọ̀ òní ó dá ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú ẹ wá gbọ́ eléyìí wọ́n ti sọ di mímọ̀ fún adíje dupò kan lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kó má fi owó rẹ̀ ṣòfò lásìkò ètò ìdìbò ọdún 2027 ta ni wọ́n ń bá wí ta ló sọ̀rọ̀ yìí ẹ gbọ́ dáadáa gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run Primate Elijah Ayọ̀délé ló mà ti pagi ìkìlọ̀ fún Peter Obi wípé
ìbá dára kó gbọ́ ọ̀rọ̀ láti ẹnu mi, má díje dupò ààrẹ ní ọdún 2027 tí ò bá fẹ́ fi owó rẹ ṣòfò, tí ò bá fẹ́ jẹ́ kí wọ́n pín owó rẹ láàrin ara wọn, tí ò sì ní débi tí ò ń lọ. Eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde èyí tí ó wáyé láti ọwọ́ olùrànlọ́wọ́ ti ìgbóhùnsí afẹ́fẹ́ sí Primate Elijah Ayọ̀délé Ọ̀ṣọ́ Olúwatósìn. Òun ló sọ di mímọ̀ wípé ẹ wò ó, ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló jẹ́ ẹnìkan tí àwọn èèyàn kan kò lè ṣe kíni, tí wọn kò lè fi ìdí rẹ̀ jọlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tó bá tún gbé igbá ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní tó fi mọ́ Peter Obi yìí kò lè ṣe bẹ́ẹ̀, kò lè jáwé olúborí tóun àti ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá fi igagbága. Ó wá sọ di mímọ̀ fún Peter Obi wípé òun ní ìgbàgbọ́ wípé tó bá lè kó àwọn ènìyàn jọ dáadáa kó sì bá wọn sọ̀rọ̀ wípé ẹ dákun, èmi ò ní lè díje dupò ọdún 2027 torí àwọn ìdí kan, ìbá dára fún. Ṣùgbọ́n tí kò bá ṣe léyìí, ó fẹ́ fi owó rẹ̀ ṣòfò ní ọdún 2027 gẹ́gẹ́ bí Primate Elijah Ayọ̀délé ṣe ti sọ di mímọ̀ wípé ẹ wò ó, kò sí idán kankan níbi kankan níbi tí ọ̀rọ̀ dé dúró yìí. Ohun tí mo sọ ni èmi ti sọ o, itọ́ kì í balẹ̀ kó tún padà sẹ́nu. Ẹ bá mi sọ fún Peter Obi àti àwọn akẹgbẹ́ rẹ̀ wípé wọn ò lè yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ipò ní ọdún 2027 o, kí wọ́n gbọ́ o, kékulé wọn kó gbọ́ kó lọ sọ fún toko. Ó ní Peter Obi ó kàn tanra rẹ̀ ní wàláyé, ẹ má jẹ́ kí n sọ wàláyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe jẹyọ. Ó ní ẹ gbà mí gbọ́ o, Peter Obi tó bá lọ sí ibi ìdíje dupò ààrẹ lọ́dún 2027 ó máa ṣọ́ wálé ní owó rẹ̀ wọ́n máa fi ṣòfò ní Primate Elijah Ayọ̀délé. Àwọn ni wọ́n sọ eléyìí nínú ìwé ìròyìn Vanguard èyí tí ó jẹyọ ní àárọ̀ òní. Ó dá ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú, ẹ wá gbọ́ eléyìí ní ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027 èyí tí ó fẹ́ wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn kan nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ń ṣe ìpàdé bí nǹkan ṣe máa rí ní ọdún 2027 tí ò tí ì dé. Ọlọ́run ṣàánú wa. Ẹni tó jẹ́ olóyè gbòógì nínú ẹgbẹ́ òṣèlú PDP olóyè Ọlábọ̀dé George òun ló mà ti sọ di mímọ̀ wípé ìpalára ńlá Ọlọ́run má jẹ́ ká forí ṣọpọ́n ní ọdún 2027 fún ẹgbẹ́ òṣèlú PDP àfi tí wọ́n bá fi ọwọ́ sowọ́pọ̀ tí wọ́n sì jẹ́ kí àwọn ìwà kan kó jìnnà sí wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn. Bọ̀dé George ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì alága ti ẹgbẹ́ òṣèlú PDP òun ló sọ eléyìí di mímọ̀ fún àwọn oníròyìn ní ilé rẹ̀ tó wà ní ìlú Ìkòyí ní ìpínlẹ̀ Èkó ní àná, níbi tí ó ti ń fi èsì sí gbogbo làásìgbò èyí tí ó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní ẹ wò ó, àti bára wa ní ipò tí kò yẹ ká bára wa nínú ẹgbẹ́ òṣèlú PDP. Eléyìí kò dé yẹ kí ó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ wò ó, ọjọ́ ọ̀la wa ó sì dára o. Tá a bá lè fi àyè gbára wa, tá a bá gba itọ́ ara wa dámì, tá a fi ìmọ̀ ṣọ̀kan, tá a fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ra wa kó tó di ọdún 2027 àfi tá a bá lè ṣe léyìí ni a lè ní àṣeyọrí o. Ṣùgbọ́n tá a bá kọ̀ láti ṣe léyìí, ó ṣeé ṣe ká forí ṣọpọ́n o ní ọdún 2027 níbi ètò gbogbogbò ti ipò aláṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bí ẹ kò bá gbàgbé, àwọn ìgbìmọ̀ ìṣàkóso amúṣẹ́ṣe nínú ikọ̀ agbábọ́ọ̀lù nínú ikọ̀ ẹgbẹ́ PDP, ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀, ni wọ́n ti ń wá gbogbo ọ̀nà láti yanjú gbogbo aáwọ̀ èyí tó lè máa bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Eléyìí ló wá mú kí Bọ̀dé George náà dá sí ọ̀rọ̀ náà. Ó ní ẹ wò ó, ẹ má jẹ́ ká tanra wa, ọ̀rọ̀ yìí tá a bá lè yanjú ẹ̀ lásìkò yìí ká fi mọ̀ ṣọ̀kan a máa forí ṣọpọ́n o ní ọdún 2027. Olóyè Bọ̀dé George àwọn ni wọ́n sọ eléyìí nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ òní. Bẹ́ẹ̀ bá láǹfààní láti lọ mú ìwé ìròyìn yẹn, ẹ rí délẹ̀ dáadáa níbẹ̀. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Èkó níbi tí gómìnà Babájídé Sanwó-Olú wọ́n mà ti ń sọ̀rọ̀ kan èyí tí ó jẹ́ ọ̀rọ̀ ìwúrí fún wa ní ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà káàkiri. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé gómìnà Babájídé Sanwó-Olú ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó, ìṣèjọba àmì a rí wípé ìpínlẹ̀ Èkó ó
jẹ́ ibì kan tó dàbí ọjà àgbáyé fún iná mọ̀nàmọ́ná àti àwọn àyípadà ọ̀tun ní ilẹ̀ adúláwọ̀. Gómìnà Babájídé Sanwó-Olú ni wọ́n sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé kan èyí tí ó wáyé ní àná. Níbẹ̀ ni gómìnà ti sọ di mímọ̀ pé ẹ wò ó, gbogbo àwọn nǹkan tí mò ń ṣe ní ìpínlẹ̀ Èkó yìí kì í ṣe fún ara mi nìkan bí kò ṣe fún àwọn ará ìlú àti ọjọ́ iwájú ìpínlẹ̀ Èkó. Gómìnà Babájídé Sanwó-Olú ẹni tí igbákejì rẹ̀ Kadri Ọbáfẹ́mi Hamzat ṣojú, níbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn ìlànà kan wà tí a ti ń gbé kalẹ̀ níbo ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ wípé ọjọ́ ọ̀la rẹ̀ yóò dára púpọ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kan wọn yóò jẹ àǹfààní èyí tí à ń ṣe nílẹ̀ ní ìpínlẹ̀ Èkó yìí. Ó sọ di mímọ̀ sí iwájú wípé ó ṣe pàtàkì láti rí i pé àwọn nǹkan kan bí ọjà iná mọ̀nàmọ́ná ní ilẹ̀ adúláwọ̀ ó ń wá láti ìpínlẹ̀ Èkó bí a ṣe ń ṣe lọ wẹ́rẹ́dìwẹ́rẹ́ yìí. Wọ́n wá sọ di mímọ̀ pé a pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn alábàádòwòpọ̀ nílẹ̀ yìí àti ní ilẹ̀ òkèrè, àwọn àjọ tí ń yáni lówó, àwọn àjọ tí ń rí sí owó, kí wọ́n wá ṣe bẹ́ẹ̀ kí wọ́n wá darapọ̀ mọ́ wa kájọ ṣiṣẹ́ yìí kí gbogbo ẹ̀ lè jẹ́ àṣeyọrí fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé iná mọ̀nàmọ́ná àti àwọn nǹkan mìíràn ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ìpínlẹ̀ Èkó. Gómìnà Babájídé Sanwó-Olú wọ́n sọ̀rọ̀, wọ́n ní àwọn fẹ́ jẹ́ kí ìpínlẹ̀ Èkó kó dàbí ọjà àgbáyé èyí tí yóò máa rí sí iná mọ̀nàmọ́ná àti ohun agbára. Nínú ìwé ìròyìn Nigerian Tribune òun ni mo ti láǹfààní láti kà á ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò ńbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú. Ẹ wá gbọ́ eléyìí ó ṣe bẹ́ẹ̀ ó lágbára púpọ̀. Eléyìí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ olórí àwọn agbésùmọ̀mí tí ó sọ di mímọ̀ wípé ẹ wò ó, mo ti ronú, mo ti yíwà mi padà o, mi ò ṣe ìwà ìjínigbé ìgbésùmọ̀mí mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní olórí àwọn agbésùmọ̀mí kan ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Kàṣálà Bùgájè, òun ni orúkọ rẹ̀, òun ló ti sọ di mímọ̀ pé òun ti ṣèlérí o láti yọ̀ǹda gbogbo àwọn ìwà ọ̀daràn káàkiri. Òun sì ti ṣetán, òun ti bá àwọn ọmọ ẹ̀yìn òun sọ̀rọ̀ bíi 50 tí wọ́n ń bẹ lẹ́yìn òun pé ẹ dákun, ẹ má jẹ́ ká hùwà ọ̀daràn mọ́, ẹ má jẹ́ ká lọ́wọ́ sí ìwà ìjínigbé ìgbésùnmọ̀mí mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní eléyìí ni ó fìdí rẹ̀ múlẹ̀ nínú fọ́nrán ìṣẹ́jú 5 kan èyí tí wọ́n fi léde gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ibẹ̀ ni ó ti sọ di mímọ̀ wípé mi ò ṣe mọ́ o, mo ti fi ayé mi fún Jésù, mo ti ronúpìwàdà, mi ò ṣiṣẹ́ ìjínigbé mọ́, àwọn ìwà tí ò dáa mi ò ṣe mọ́. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé mo ti yí ìwé ọ̀tun padà, mo ti ní ayé ọ̀tun. Ìtumọ̀ òun ti ronúpìwàdà. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀, ó ní òun àti àwọn mọ̀lẹ́bí òun àwọn ti ronúpìwàdà. Gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìwà ìjínigbé àwọn ti yọ̀ǹda rẹ̀, kódà wọ́n ti yọ̀ǹda gbogbo àwọn èèyàn tí wọ́n fi sínú ìgbèkùn wọn wípé wọ́n ti jí gbé o, wọ́n ní pé wọ́n máa bá tì wọ́n lọ. Bákan náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n rọ gbogbo àwọn oníwà ìgbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ̀wò kò sérè níbẹ̀. Tàbá ní ká máa dàgbòrúurú ká máa jí àwọn èèyàn gbé, kò sérè níbẹ̀. Ìbá dára kẹ́yìn náà tẹ̀lé wa, báwa náà ṣe ronúpìwàdà yìí, kẹ́yìn náà ronúpìwàdà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀, ẹ wò ó, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Bùgájè ó tún yọ̀ǹda gbogbo àwọn èèyàn 50 tó jí gbé o, ó ti yọ̀ǹda rẹ̀ fún àwọn mọ̀lẹ́bí wọn. Inú ìwé ìròyìn Daily Post ni mo ti rí ògbóǹtarìgì agbésùmọ̀mí Bùgájè ó ti ronúpìwàdà ó sì ti yọ̀ǹda gbogbo àwọn èèyàn tó jí gbé sínú kọ̀lọ̀fín rẹ̀. Ẹ̀yìn wà nínú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ òní. Ó yá ẹ̀jẹ̀ ń tẹ̀síwájú àwọn atọ̀húnwá ba ilé jẹ́ tí wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ máa da omi àlàáfíà ìlú rú. Ọwọ́ bà wọ́n o, àwọn oníwà jìbìtì lórí ẹ̀rọ ayélujára tí wọ́n jẹ́ ará ọ̀hún. Àwọn eléyìí tí mo rí yìí wọ́n jọ ṣinkó àbí àwọn ará òkè ọ̀hún náà ni ẹ ti máa rí nínú àwòrán tí wọ́n fi hàn yín yẹn. Lánàá òde yìí ni wọ́n wá gbogbo wọn túrútú o, wọ́n mú wọn lọ sí ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Ìkòyí. Níbẹ̀ ni wọ́n ti pa á láṣẹ wípé àwọn ará Chinese yìí tẹ̀ ń wò yìí àti Filipino kan tó wà láàrin wọn, ẹ lọ dá wọn jókòó sí ọgbà àtúnwàṣe ti ìlú Ìkòyí, ìyẹn Kirikiri Correctional Center. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń lọ́wọ́ sí ìwà ìlú jìbìtì
jìbìtì lórí ẹ̀rọ ayélujára. Adájọ́ àgbà Justice D.I. Kípẹ̀olú àwọn ni wọ́n jókòó ti ẹjọ́ náà. Wọ́n ní ẹjọ́ yìí ní àjọ tó ń rí sí ẹni bá ṣe owó ìlú ní ìṣekúṣe EFCC ni wọ́n ṣe agbátẹrù rẹ̀ o, tí wọ́n fi kó gbogbo àwọn aráabí yìí tí wọ́n fi kó wọn wá sí ilé ẹjọ́ gíga lánàá. Wọ́n fi orúkọ wọn léde o, ṣùgbọ́n ó ti yẹ kó yé ní wípé orúkọ àwọn aráabí yìí ó máa ń ṣe bẹ́ẹ̀ ní lọ́lẹ́nu. Nítorí ẹ̀ ni mo ṣe ní láǹfààní láti mẹ́nu bà orúkọ wọn ní àárọ̀ òní, torí tí n bá mẹ́nu bà ó ṣeé ṣe kí ó má yé yín dáadáa. Àmọ́ bí Liu Sansuya ẹ jẹ́ kí n filẹ̀ kí n má tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé àwọn aráabí yìí wọn wá ṣe bẹ́ẹ̀ lásán, wọ́n tún wá kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n tún wá kó wọn mọ́ra, wọ́n tún wá ń lò wọ́n fún ìwà ìlú jìbìtì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo ọwọ́ pálábá wọn ti ṣẹ́gi o, àwọn atúnwá ba ilé jẹ́, àwọn ará China tí wọ́n fẹ́ wá máa lù wá ní jìbìtì àbí máa lo orílẹ̀-èdè wa fi wù wá láabi ni wọ́n ti rí ọwọ́ tó báyìí o, wọ́n sì mú ojú wọn ba ilé ẹjọ́. Adájọ́ ti wá sún ẹjọ́ náà sí ọjọ́ keje ọjọ́ kẹrìnlá ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún tí a wà yìí, níbi tí wọn yóò ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n kó tó dìgbà náà wọ́n ní kí wọ́n lọ kó wọn sí ọgbà àtúnwàṣe. Àwọn ará China, Filipino, gbogbo wọn pátápátá ni wọ́n ti bà wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fẹ́ máa lò wá ní ìlò jìbìtì ní orí ẹ̀rọ ayélujára. Inú ìwé ìròyìn wo mo ti rí ìwé ìròyìn The Nation, kódà ìwé ìròyìn Daily Post wọ́n gbé ní àárọ̀ òní. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ òní. Bobrisky ẹ wo èmi àti Bobrisky o, èmi kọ́ ẹtìmẹ́ni tó kọrin fún wọn. Bobrisky ìṣọ́kùnrin ni àbóbìnrin wọn ló fúnyàn lóyún. Ẹ jẹ́ ń lọ sókè náà kẹ́ wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mò ń bọ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ó kù nìkan ró, òun ni a fẹ́ fi ṣe ní àárọ̀ òní. Ká tó tẹ̀síwájú, ẹ má gbàgbé pé ìpolówó ọjà làgùn wo àwọn tó ti bá wa dòwò pọ̀ lọ́rẹ̀ lórí pé ọ̀gá ní kán láwùjọ òkúta. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yín, òun ni kéyìn láǹfààní láti ṣe àkọsílẹ̀ rẹ̀ láti gbàdí ẹ̀ka ìpolówó ọjà wa. Ìpolówó ọjà làgùn owó ìdákanmọ́ lásán, òun là á fi bá ìpolówó ọjà níkànnì tí a wà yìí gangan. Ó yá o, láì dènà pẹ̀lú Yorùbá bọ̀ wọ́n níbi tá a bá roko tì sí, ibẹ̀ láti ń ṣe kíni láti ń tẹ̀sí ọwọ́ iwájú. Mo sọ di mímọ̀ fún yín pé Bobrisky ó mà ti ṣe bẹ́ẹ̀, ó ti fún ènìyàn lóyún o. Ta ni Bobrisky? Ta ni ó fún lóyún báyìí? Ṣé ọkùnrin ni àbí obìnrin ni? Báwo ni Bobrisky gangan, báwo ni ó ṣe fún èèyàn lóyún? Ẹni tí a mọ̀ sí ọkùnrin tí ń pera rẹ̀ ní obìnrin tí a mọ̀ sí Bobrisky ni ó ti sọ di mímọ̀ wípé báyìí ni òun ṣe fún arábìnrin kan ní oyún, ọmọ àṣẹ̀ṣẹ̀dé sí ilé ẹ̀kọ́ gíga kan ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí Bobrisky ti ṣe sọ di mímọ̀ lójú ìkànnì Instagram rẹ̀, níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó, ṣàdédé ní ọjọ́ kan lòun ṣalábàápàdé arábìnrin kan ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Lámídé ní ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Èkó, University of Lagos UNILAG. Bobrisky sọ di mímọ̀ pé Lámídé yìí òun ló tì mí sínú ẹ̀ṣẹ̀ yìí o, òun ló bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọwọ́kọ́wọ́ kan nígbà tí àwọn jọ wà, kódà òun ló gba virginity, òun ló já ìbálé òun. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ pé oyún àkọ́kọ́ tí Lámídé ní fún òun yìí ó fẹ́ dàbí ẹni dàbàrú ìrìn àjò rẹ̀. Wọ́n ní Lámídé nígbà tó sọ ìròyìn fún òun ní ọjọ́ Valentine, òun sọ
pé kí ni òun fẹ́ ṣe báyìí òun bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ní pé kó wá ọgbọ́n sí oyún yìí ìbẹ̀rù dé bá òun torí òun mọ ohun tó máa ti ibi oyún yìí jáde. Bobrisky ló sọ eléyìí o nípa bó ṣe fún èèyàn kan lóyún ó wá sọ di mímọ̀ sí iwájú wípé Lámídé yìí ó lágídí púpọ̀ ó sì tọ́jú ó ní ẹ wò èmi ò lè ṣẹ́yún ó ní òun máa tọ́jú ọmọ náà. wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló di wípé ó wá mú ariwo dání ní Bobrisky fi sọ di mímọ̀ pé kódà Lámídé yìí ó rán àwọn ikọ̀ ọkùnrin kan sí òun tí wọ́n sì ṣe kíni wọ́n na òun ó kù díẹ̀ kí wọ́n gba ẹ̀mí lẹ́nu òun kódà wọ́n tún ní kí òun kúnlẹ̀ sí yàrá kékeré kan lára ìjìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe fún òun lọ́jọ́ yìí òun lélẹ́yìí ó wá sọ di mímọ̀ sí iwájú ní pé lẹ́yìn oṣù mẹ́ta tí ń ṣe ọjọ́ Valentine òun àti arábìnrin yìí tí àwọn jọ wà ní ibì kan òun ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé o ní àwọn jọ súnmọ́ ara wọn ní àwọn jọ jẹ àlùbọ́sọ̀ ara wọn ló fi di pé ó di oyún o gẹ́gẹ́ bí arábìnrin Lámídé náà ti ṣe wá sọ di mímọ̀ pé ẹ wò ó èmi yóò bí ọmọ yìí o nígbà tí Bobrisky sọ wípé òun ò ní gba oyún àfi kó lọ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí níbi ni ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bí ọ̀rọ̀ tó fi fa ariwo tí arábìnrin yìí pe ara rẹ̀ ní Lámídé ọmọ kékeré báyìí ó kéré ní ti stature òun ni Bobrisky fi ṣe àlàyé ó ṣe àpèjúwe arábìnrin yìí ó nígbà tí àwọn gọlọ̀ǹtọ̀ arábìnrin yìí tí wọ́n dé tí arábìnrin rán sí òun wọ́n kàn ń béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ òun ni pé ṣé òun mọ arábìnrin yìí Lámídé àbúbákan wọ́n ní òun fẹ́ gboyún wọ́n ní bẹ̀rẹ̀ sí nínà òun o ẹ wò ó Bobrisky ó ṣàlàyé ilẹ̀kùn gangan ẹ fẹ́ mọ ibi tọ́rọ̀ náà já sí àbí ẹ lọ sínú ìwé ìròyìn The Nation lágbo àwọn amúlùdùn ẹ rí níbẹ̀ báyìí ní Bobrisky bó ṣe fún èèyàn lóyún o báwo ló ṣe fún èèyàn lóyún ẹ lọ kà á dáadáa nínú ìwé ìròyìn The Nation ní àárọ̀ òní ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin tí wọ́n ń ké gbàjarè torí ìwà àwọn Fúlàní sí wọn níbi oko wọn tí wọ́n fẹ́ jẹ́ kí wọ́n rí mú mi ẹ wò ó àwọn obìnrin kan tí wọ́n wà ní agbègbè kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Asa ní ìjọba ìbílẹ̀ Ukuwa ni wọ́n ti fi ọjọ́ Ẹtì Friday àná ṣe bẹ́ẹ̀ ṣe ìwọ́de lọ sí ààfin ọba aládé Eze Túndé Oyèméjì Èyímèrè wípé ẹ wò ó ìdájọ́ òdodo ni a fẹ́ o lórí bí àwọn Fúlàní ṣe ń ba gbogbo èrè oko wa jẹ́ pẹ̀lú àwọn màálù wọn lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn aráabí yìí wọ́n pariwo sókè pé ẹ wò ó kàsábà pákí àti àwọn nǹkan lóṣìṣì bí èrè oko wa èyí tí ó níye lórí bíi mílíọ̀nù náírà ní àwọn aráabí yìí ti fi dídá ẹran jẹ níta gbangba àwọn Fúlàní ni o wọ́n ti fi ba gbogbo ẹ̀ jẹ́ pátápátá àwọn aráabí yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ké ni wọ́n kérora nígbà tí wọ́n ṣe ìwọ́de yìí lọ sí ààfin ọba aládé yìí wípé ẹ wò ó àsìkò tó wá di wípé a fẹ́ kéré oko àní rí nǹkan kan kó torí wípé àwọn Fúlàní wọ̀nyí wọ́n ti fi àwọn màálù wọn wọ́n ti fi ba nǹkan jẹ́ nínú oko wa àwọn aráabí yìí wọ́n sọ bẹ́ẹ̀ o wọ́n ti pariwo sókè wípé gbogbo eléyìí ó ti mú inú bí àwọn kódà ó ti ń ṣe ìpòrúru ọkàn fún àwọn lásìkò yìí àwọn ò sì lè lájọ àwọn lẹ̀ kírú nǹkan wọ̀nyí máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló dé ṣé àwọn nìkan ni owó ńláńlá tí àwọn pàdánù lórí àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ohun tí ó ń jẹ́ ìbànújẹ́ fún àwọn aráabí yìí àwọn obìnrin yìí wọ́n ké gbàjarè o wọ́n ní ọba aládé ààfin yín la wà yìí o ààfin tá a sì wáyé afẹ́jẹ́ kẹ́ ṣe àtúnṣe fún wa ni nígbà tí ọba aládé náà Eze Èmèrè Rótìmí wá bá wọn sọ̀rọ̀ ó ní ẹ wò ó mo kọ́kọ́ gbóṣùbà fún yín pé ẹ ní sùúrù di àsìkò yìí kẹ́ tó wá bá mi ṣùgbọ́n mo fẹ́ rọ̀ yín wípé ìgbésẹ̀ ọ̀dọ̀gbọ́n á lọ ẹ má tí ì ṣe ìdájọ́ lọ́wọ́ ara yín o torí àwọn nǹkan kan wà tèmi kan fẹ́ ṣe fún yín màá bá yín kàn sí àwọn ìjọba tí ọ̀rọ̀ náà kàn lórí ọ̀rọ̀ yìí tí màá sì rí pé dájúdájú ìdájọ́ òdodo ó ṣẹlẹ̀ lórí gbogbo ohun tí àwọn Fúlàní yìí ṣe fún ẹ̀yin ará ìlú ọba yìí sọ̀rọ̀ ilẹ̀kùn àwọn arábìnrin yìí àwọn náà ń pariwo wípé sẹ́ èyí tí Fúlàní ṣe fún wa ó tó gbogbo èrè oko wa ni wọ́n ti bàjẹ́ ẹ̀ bá wa wá nǹkan ṣe sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe jẹyọ nínú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ òní àwọn obìnrin wọ́n ti ṣe ìwọ́de lọ sí ọ̀dọ̀ kábíyèsí o láti fi ẹjọ́ àwọn Fúlàní tí wọ́n ń ba èrè oko wọn jẹ́ ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ lọ
kà ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ó dá ẹ̀jẹ̀ ń tẹ̀sọ̀ wájú ẹ wá gbọ́ eléyìí ibi tí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí wọ́n ti ń ṣe ìkọlù sí Ọmọyẹlé Sowore látàrí ọ̀rọ̀ kùndàkùngbé kan èyí tí ó sọ sí Káyọ̀dé Ẹgbẹ́tógun tí ó jẹ́ ọmọ Yorùbá. Àwọn ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní Afẹ́nifẹ́re Youth ni wọ́n mà ti sọ di mímọ̀ wípé ẹ wò ó a fẹ́ bu ẹnu àtẹ́ lu àwọn ìwà kan tí Ọmọyẹlé Sowore èyí tí ó wù sí ẹni tí ń ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tógun. Wọ́n ní gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí kò lẹ́sẹ̀ nílẹ̀ àti pé àwọn ò ṣe kíni àwọn ò fẹ́ gba tirẹ̀ rárá pẹ̀lú ìwà eléyìí èyí tí ó wò. Wọ́n sọ eléyìí di mímọ̀ ní ìlú Àbújá níbi tí wọ́n ti fi ẹ̀sùn kan Ọmọyẹlé Sowore wípé ó fẹ́ máa fi ojú kéré ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn ìwà kan èyí tí ó ń ṣe sí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà. Tó fẹ́ dábàrú àwọn ìgbìyànjú rẹ̀ ní láti rí pé ètò ààbò ó múnádóko lórílẹ̀-èdè Nàìjíríà àbí kí ni gbogbo nǹkan tó ń ṣe yìí tí ò nítumọ̀ tó dàbí kó nítumọ̀ ní ìṣojú rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ mímọ̀ sí iwájú wípé ẹ wò ó àwa ní tiwa àwa ò fara mọ́ ohun tí Ọmọyẹlé Sowore ń ṣe o láti máa fi ẹnu tako ọ̀rọ̀ àbí bu ẹnu àtẹ́lu ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tógun gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ sí iwájú. Ó ní àwa ń tiwa ẹ jẹ́ ká kọ́kọ́ gbé oríyìn fún Káyọ̀dé Ẹgbẹ́tógun ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn nǹkan tí wọ́n ti ń gbé ṣe lórílẹ̀-èdè Nàìjíríà látìgbà tí wọ́n ti dé ipò náà. Ìwà ọ̀dàlúrú, ìwà jàgídíjàgan, ìjínigbé, ìdigunjalè, ìgbésùmọ̀mí gbogbo ẹ̀ pátápátá ni ó mà ti dínkù lásìkò tí bàbá yìí bọ́ sí ipò náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé àwọn tún ní ìgbàgbọ́ wípé yóò ṣe bẹ́ẹ̀ yóò mú ohun tí ó dàbí ìrónilágbára bá àwọn ohun tó kù ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá sọ di mímọ̀ pé Ọmọyẹlé Sowore dẹ́kun ara rẹ̀ dẹ́kun àwọn ìwà kan èyí tó fi ń bu ẹnu àtẹ́ lu ẹni tí ń ṣe ọmọ Yorùbá tó wà ní ipò agbára ìyẹn Ẹgbẹ́tógun ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní irú ìwà yìí èyí kò jẹ́ ìtẹ́wọ́gbà ní apá ọ̀dọ̀ tiwọn torí pé àwọn ò lè lajú àwọn lẹ̀ kó máa fi ẹnu sọ àwọn nǹkan tí ò yẹ kó sọ sí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá. Àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re kan ni wọ́n mà ti sọ di mímọ̀ wípé ẹ wò ó àwo faramọ́ ọ̀rọ̀ tí Sowore ń sọ sí Ẹgbẹ́tógun tí ṣe ọmọ Yorùbá ó lọ tọwọ́ ọmọ rẹ̀ bọ aṣọ. Nínú ìwé ìròyìn Vanguard òun ni mo ti rí ní àárọ̀ òní. ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú láti fún yín ní ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú arákùnrin kan èyí tí ó sọ di mímọ̀ wípé ẹ wò ó ebi òun ló lé mi dé ìdí ìwà èyí tí mo wò láìpẹ́ yìí gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Arákùnrin kan ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n mú ojú rẹ̀ bá ilé ẹjọ́ ní májísírèètì tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá Mohammed Yunusa òun lórúkọ rẹ̀ ni wọ́n ti fi ẹ̀sùn ìdigunjalè ni wọ́n ti fi kàn án látàrí pé ó lọ jí báàgì ìrẹsì àti àgbàdo àti àwọn nǹkan ní ilé ọ̀gá rẹ̀ níbi tí wọ́n ti wá ń bá sọ lọ́tún sọ lọ́sì wípé báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́. Ó ní sà ẹ wò ó kì í ṣe wípé òun èmi náà láti lọ jí àpò ìrẹsì lọ́dọ̀ ọ̀gá mi ṣùgbọ́n ebi òun ló sún mi dédi ìwà yìí. Bákan náà ló bẹ̀bẹ̀ fún ojú àánú wípé kì í ṣe wípé òun mọ̀ọ́mọ̀ ṣe ìwà yìí. Ẹni tí ń ṣe ọ̀gá rẹ̀ ló ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ọ̀gá ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní òun ló gbà òun síṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aṣọ́bodè láti máa ṣọ́ ilé rẹ̀ ṣùgbọ́n nígbà tó rìnrìn àjò nínú oṣù kejìlá ọdún tí ó kọjá nígbà tó yóò fi dé tó fi èmi nìkan àti àwọn ọmọ rẹ̀ sílẹ̀ àwọn ọmọ rẹ̀ wọn kò fún mi ní oúnjẹ láti jẹ lòun ṣe gbìyànjú dọ́gbọ́n láti lọ jí àpò ìrẹsì àti àpò ẹ̀wà kan tí òun fi ń ṣe oúnjẹ tí òun jẹ. Òun ní òun kò tá o òun kàn ń jẹ náà ní díẹ̀díẹ̀ pé ọwọ́ pálábọ̀ òun tí ó tó ṣẹ́gi. Yunusa wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò ó ọjọ́ kọkàndínlógún lòun ti lò ní àgọ́ àwọn ọlọ́pàá kí wọ́n tó mú ojú òun bá ilé ẹjọ́ ní àná. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe wá lọ sí iwájú adájọ́ tó jókòó ti ẹjọ́ náà ó wo ọ̀rọ̀ yìí ó ní torí ebi nìmú náà ṣe lọ jí kíni ló ṣe lọ jí
ohun tí ó jẹ́ àpò ìrẹsì eléyìí kò yẹ ọmọlúwàbí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Bákan náà ni arákùnrin náà kàn ń wò bọ̀ ni wípé ẹ wò ó ọ̀gá mi kò mú èmi náà láti ṣerú eléyìí, ebi òun ló sún mi dé di rẹ̀. Ó wá sọ di mímọ̀ pé àpò ráìsì tó jí yìí ó lọ bí 500,000 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú gbogbo ohun tó dàbí ohun tí wọ́n fi gbé wá sí ilé ẹjọ́. Ẹ wò ó ibi tọ́rọ̀ náà kú sí kò tiẹ̀ yé mi lásìkò yìí, ṣùgbọ́n ohun tí wọ́n fààyọ ni pé torí ebi ni arákùnrin yìí ṣe lọ jí àpò ìrẹsì àti àpò ẹ̀wà. Ọlọ́run kó ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà, ebi ò ní pa wá láṣẹ ọba mi aláwùrábí. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n máa fi eléyìí káàdì rẹ̀ nílẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ọwọ́ bá arákùnrin kan tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n dáná sun lójú ẹsẹ̀. Kí ni arákùnrin yìí ṣe tí wọ́n fi dáná sun lójú ẹsẹ̀? Ẹ̀mí ti bora bí aṣọ kẹwàá gbọ́. Wọ́n ní arákùnrin kan tí kò tí ì ní ìdánimọ̀ ní àwọn èrò kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti dáná sun lójú ẹsẹ̀ látàrí pé ó sọ orí arábìnrin kan kalẹ̀ ní ọ̀run rẹ̀, ó gé lọ́rùn ní o ní agbègbè kan ìjọba ìbílẹ̀ Isoko ní ìpínlẹ̀ Delta ní eléyìí ti wáyé. Ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Bright Etafe òun ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lójú òpó abẹ́yẹfò Twitter X-ray ní ọjọ́bọ̀ Thursday gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé wọ́n ní arákùnrin yìí òun ló ṣekú pa arábìnrin náà sínú igbó lọ́jọ́ Ajé tí ó gé lọ́rùn tí ó sì ṣe àwọn kankan mìíràn sí ara arábìnrin yìí. Wọ́n ní Bright Etafe ni ó wá sọ di mímọ̀ sí iwájú wípé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe iṣẹ́ ìwádìí tí wọ́n rí pé arákùnrin yìí òun ló jẹ̀bi ẹ̀sùn yìí, òun ló jẹ̀bi ẹ̀sùn yìí, òun náà ló dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ó ṣe kíni ni ó gbé orí arábìnrin náà sílé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Eléyìí tí wọ́n rí nínú ìlú náà ló bí wọn nínú ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ni wọ́n bẹ̀rẹ̀ sí ní parákùnrin náà lọ́tún sósì kí àtúnṣe dúpẹ́ wọ́n ti fà á síta o, wọ́n ti dáná sun gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá láti ẹnu ẹni tí ń ṣe agbẹnusọ wọn ó ní ẹ wò ó ẹ̀sùn yìí ni àwọn kà sí ẹ̀sùn fífi ènìyàn ṣe ètùtù ọlà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé ohun tí ó kọ̀ jẹ́ apá kan jàmọ́ ni pé bí àwọn èèyàn ṣe ṣe ìdájọ́ ojú ẹsẹ̀ fún arákùnrin náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ẹ wò ó gbogbo ẹ̀ pátápátá wọ́n ti pa o, wọ́n ti dáná sun látàrí bó ṣe lọ dé orí arábìnrin kan tó fẹ́ fi ṣe ètùtù ọlà ní ìpínlẹ̀ Delta nìyẹn ti wáyé o. Ẹ wò ó gbogbo ẹ̀ ni mo ti ní kí n mú wá sí etí ìgbọ̀nyín ní àárọ̀ òní. Èwo lẹ́yìn fẹ́ bá wa dá sí gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ ti rí bí àwọn ìròyìn yẹn ṣe lọ bí mo ṣe mú wá sí etí ìgbọ̀nyín. Àwọn ọmọ Yorùbá àwọn Afẹ́nifẹ́re ti ọ̀dọ́ wọn tí wọ́n ń bọ ẹnu àtẹ́lù Ọmọyẹlé Sowore látàrí ọ̀rọ̀ kùngbákùngbé èyí tó sọ sí Káyọ̀dé Ẹgbẹ́tógun ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Bobrisky tó fún èèyàn lóyún tó wá di wípé ó fẹ́ burú lọ́wọ́ báyìí nígbà tó ṣẹlẹ̀. Kí lẹ rí sí ọ̀rọ̀ Bobrisky yìí? Ṣèbí obìnrin ló ń pera rẹ̀, báwo lọ̀rọ̀ oyún ṣe dé? Ẹ̀yin náà ti láǹfààní láti gbọ́ ẹ dá sí pẹ̀lú abẹ́ comment section wa. Àwọn obìnrin tí wọ́n ké gbàjarè sí kábíyèsí ìlú wọn lórí ọ̀rọ̀ àwọn Fúlàní tí wọ́n fẹ́ máa bẹ̀rẹ̀ oko wọn jẹ́. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Ọ̀nà wo la tó fẹ́ gbé ọ̀rọ̀ àwọn Fúlàní yìí gbà? Ẹ dákun ẹ̀yin náà fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ẹ ti gbọ́ bí wọ́n ṣe gba ẹni tí ń ṣe Peter Obi lámọ̀ràn wípé kó má díje dupò ààrẹ o ní ọdún 2027 tí yóò bá fẹ́ fi owó rẹ̀ ṣòfò ní orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ẹ̀ pátápátá ni mo ti mú wá sí etí ìgbọ̀nyín. Ẹ̀yin náà ẹ lè láǹfààní láti dá sí ìròyìn yẹn ní àárọ̀ òní. Àwọn àtọ̀húnrìnwá ọmọ China Filipino tí wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wá ń lùwà jìbìtì ọwọ́ ti bà wọ́n. Kí ni ìdájọ́ tẹ̀yin rò pé kí wọ́n ṣe fún àwọn ará bí yìí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Oníyanṣẹ́ wọn lọ́kà ṣe gbogbo yín tẹ̀fẹ́ bá wa jẹ́ láàárọ̀ òní. Àdúpẹ́ lọ́wọ́ yín, àjọṣe wa ò ní bàjẹ́. Ẹ bá wa píndé gbogbo tó yẹ kẹ́ ẹ píndé kó lè rí bó ṣe yẹ kí o rí. Ọdún ní mi ò mì kí n ṣàìmọ̀ fọlọ́kọ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. Èmi ti ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. Fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run bọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Oṣù tuntun láwà yìí gbogbo ohun tí a bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Gbọgbọrọ báyìí lọ́wọ́ ń yọjú orí lọ, gbọgbọrọ lá máa yọjú àwọn ọ̀tá wa lọ. Òkè òkè lẹ́múru sí, òkè òkè lá máa
máa lọ nínú oṣù tí a wà yìí. Gbogbo ohun tí ó bá jẹ́ ìròyìn ayọ̀ á máa tọ̀ wá wá nínú oṣù tí a wà yìí láṣọba mi aláwùrábí. A kú oṣù tuntun, happy new month, ire o, ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kó kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.